bàbá máa gbin ni ẹ gbọ́. So, dá mi lójú pé ẹ máa kó oríṣiríṣi ọgbọ́n àti ìmọ̀ àti òye ń bẹ. fẹ́ẹ̀kẹ́ lọ wo sinimá òrìṣà kò. òṣà ńlá ni ìgbà bàbá mi ṣàkóso ẹ má bàa jáwọ́ lọ́wọ́ ẹ bá lé. ẹ jọ kí ni òrìṣà gangan táwa ló ń jẹ́ kòtò gangan tán lọ ẹ má jẹ bẹ́ẹ̀. Times 10 divided by 10 minus 10, 0. Báwo ni o ṣe ní takora wọn torí wípé ọba yín ó yìí wà ní yunifásitì. Bákan ṣoṣo báyìí Fúlàní di dàgbà màálù tí mo bá bínú tán. Ẹ̀fúlẹ̀ kẹ́kẹ́ gbóhùn àwọn ẹlẹ́bí gan ti yẹ yìí gbogbo yẹn tẹ̀kọ̀ lọ kókó àtẹlẹ jọ ṣọ̀gbọ́n yìí a bá yíra kó bá ṣe alẹ́ ṣọ̀gbọ́n gbọ́ lẹ́mí o. Àgbàdo alẹ́lẹ́ yé o fún gbogbo àwa òbí pátá. Orin Islam tó lóyin lánàá ni. Ajá ni mo tàkà ìṣẹ́ríkì. Tí gbogbo èèyàn máa ṣe àdúrà òbí ló ṣe eléyìí. Àṣẹ pàtàkì àdúrà òbí ni. Kádùrà òbí gbà lórí ọmọ tó bí. Kọ́mọ onílárí kó sórí rẹ̀. Ìdùnnú òbí ni wàláhì. Ọmọ ẹni lọ́la lóòótọ́ mo gbà. Àdúrà òbí la kọ́lé eléyìí o. Orin tí ajá ni mo tàkà ìṣẹ́ríkì gbé jáde. Ó tún yá bá ń gbé sókè. Ó yẹ sọ pé, ó yẹ sọ pé, ó yẹ sọ pé ooo. Aláwùdá yìí mú wá, aláwùdá yìí mú wá. Aláwùdá yìí mú wá, aláwùdá yìí mú wá. Àdúrà òbí ni. Ajá ni mo tàkà ìṣẹ́ríkì ni. Ó yàtọ̀ jù ìkan tó lẹ́lẹ́yìí ẹgbà. Ẹlẹ́dúnlé ilẹ̀ mo dúpẹ́ jíjẹ́. Ẹlẹ́dúnlé ilẹ̀ mo dúpẹ́ mímu. Nínú pẹ̀lú lílo mi yóò já sọ pé. Mo sùn lálẹ́ àná mo jí láwùrọ̀ yìí. Ṣé gbogbo èèyàn lọ bá ṣe irú ẹ̀ fún ni? Bọ́pẹ́ báyẹ̀ bàbá. Bọ́pẹ́ báyẹ̀ o màmá o. Bọ́pẹ́ báyẹ̀ o jọ̀wọ́ dúpẹ́ díẹ̀ o. Ẹ wo eléyìí ni kẹ́ra kẹ́ máa gbọ́ kẹ́ máa wò. Àdúrà òbí ni. Ajá ni mẹ́tàlá ìṣòro kí ló kọ́. Ó ti jáde wìtìwìtì ló ń tà. Marketed and distributed by S-Gold Music Mama Adebo. Shop 247 AB Plaza. Abuja bus stop Alaba International Market Ọjọ́ Alaba Lagos. Telephone 0816-982-124. Audio CD àti VCD rẹ́kọ̀dì tuntun tó jáde. Tàpí àkọlé ẹ̀ ní àdúrà òbí. Ẹ bára tẹ́ gbọ́ tẹ́ wọ ẹ máa gbà kó kọjá bẹ́ẹ̀. Ó ti jáde báyìí o. Calm down. Calm down. Ìgbọ́dọ̀ wọ́n sì tó sọ kí n gbọ́. Wàá ṣe kí ni? Wàá para. Wọ́n ṣe kó sí wọlé ìfọ̀ jàrá kí tó bá ti di lọ.
bí ilé mú ìwà ìmọ̀ olè tẹ̀lé Jésù bí ilé lè tẹ̀lé àná bí ilé lè tẹ̀lé anybody ó dẹ̀ bí tó fẹ́ bíi mẹ́gbà wájú káwọn èèyàn tẹ̀lé mi. Àná bí ọ̀pọ̀ ọ̀pọ̀ tí màá lá wà ní àfàjìjọ agbára. Àwọn ẹ̀ṣẹ̀ ni àná bí ọmọ tí. Gbàgbé agbọ́nú tán ni àná bí ṣá o. Tẹ́ bá fẹ́ pè mí ẹ má pè mí bàbá àmọ́ kí ló dé ẹ má bẹ́ẹ̀ sì mí ẹ là máa bẹ́ẹ̀ sì wọ̀dà búfálú ẹni bọ̀dà kọ́rọ̀ mi. Kí ló dé? Tí wọ́n bá fún kílápù ìwọ́n máa dúró bó ṣe dúró yìí. Ó ti kó fóònù mi lọ. Olúwa mo fi ní ọlọ́wọ́ gbogbo ibikíbi tó bá ti wà. Ó lóun lálàá àlá tó bá nípa. Ó ní òun dààmú ìdààmú yẹn náà ló dẹ̀ máa rán ẹ lọ sọ́run. Bẹ́ẹ̀ ni mo ti sọ fún ẹ. pírẹsidẹ́ǹtì wa tò ní òní kú rárá. amiina. tó ń bá gbọ́ ọmọ kankan kò gbọ́dọ̀ ju ẹ báyìí lọ. ẹ̀rí wọn lọ kọ́dà àmọ̀ pé wọ́n lọ. ó fòfin ṣe gbogbo ẹ̀ dáadáa. gbogbo àwọn tó gbọ́n owó epo wa mú ọlẹ̀ ẹ̀ pọ̀. wọ́n sì ń pọ̀. ìjọba tó dáa ọlọ́run wọlé àwọn tí ń tà wá fúli ọlọ́run lọ́wọ́ nísìn tọ́lọ́run sì gbà tiwọn ọlọ́run ò ní jẹ́ pé àwọn ká Buhari. amiina. kí ló dé ẹ sì jẹ wárùn nílùú Nàìjíríà ẹnìkan tó so ọkọ̀ bíi 58 nínú ọgbà ti ẹnìkan kí ló dé ẹnìkan tó so ọkọ̀ bíi 100 nínú ọgbà ti ẹnìkan ẹ máa wá bínú pé ẹ ní èèyàn nínú ipò ẹ máa bínú pé ẹ da gbogbo ẹrú àwọn èèyàn tí yín ò sí ń bẹ̀ kí ló dé ẹnìkan lànà ẹnìkan lónìí David Mark ìní sínétọ̀ tànà senate president tànà fún Nàìjíríà lónìí àwa lọrin ní ẹgbẹ́nu ń bẹ̀. wastarfikillah mimma fi khazaini. ẹ̀yin náà wá oyè mi supervisor kù ń bẹ̀. fa innamal amru bainal kafi wan nuni. agbọ́pàṣẹ lẹ́gbìmọ̀ aṣòfin sẹ́kù ẹ̀fẹ̀ nìkan bẹ̀ kọ́ máa gbé kọ́ èjìká níwájú Bùkọ́lá. fa innamal amru bainal kafi wan nuni. ẹ má da Nàìjíríà rú ẹni ọlọ́run bá gé bẹ́ẹ̀ ní ṣe ẹnìkan lọ́kọ́ ṣe lákọ̀ọ́kọ́ ẹnìkan ṣe lẹ́lẹ́kejì ẹnìkan ṣe lẹ́lẹ́kẹta ọkàn òun náà nù ni ọlọ́run ni wọ́n yà ó. fa innamal amru bainal kafi wan nuni Samsudini fa innamal amru bainal kafi wan nuni. orí gbogbo àṣẹ ọlọ́run máa rí báyìí fún lágbájá bainal kafi wan nuni láàrin máa jẹ́ bẹ́ẹ̀ mọ́ jẹ́ bẹ́ẹ̀ ni. ẹ̀yin tẹ́ bá nípò lónìí ẹ máa wọ ẹ̀yìn wò bẹ́ẹ̀ kó mbẹ́ wọ́n lè yín kó. ẹ̀yin tásẹ̀ bá ń bẹ lẹ́nu yín lónìí ẹ máa rìn tọ́lọ́run mọ́ bẹ́ẹ̀ bá kọ́ mbẹ́ jù bẹ́ẹ̀ kó mbẹ́ wọ́n á lè yín bí wọ́n ò rí yín lé wọ́n á yìn yín mọ́. nígbà tẹ́ ẹ ṣe ń bẹ́ẹ̀ máa fi nǹkan di nǹkan mọ́lẹ̀ torí kìí ṣe kò tẹ́ ẹ mọ̀ lò lọ láíláí. àwa àfa lọ́lọ́run fún léyìn bí wọ́n ti jẹ́ àfa kú ni ń ọ̀rẹ́ ni ó lè yẹ kò sì ní sí fọ́mà fún mi. bọ́ọ̀ bá jẹ sẹ́kẹ́tìrì kìíní kan nínú ẹgbẹ́ wọn ní former secretary bọ́ọ̀ jẹ chairman wọn ní former chairman bọ́ọ̀ jẹ president wọn ní former president tá a lékún ń bẹ̀ wọ́n tún fi tá a lékún ń bẹ̀ kún tiẹ̀. àmẹ́mi ọmọ ẹ̀mọ́ sá àfa bí wọ́n tún gbé mi lọ sáré àfa ni tó ń jẹ́ mo tún dìde wájú ọlọ́run àfa ni jẹ́ no former fáwọn àfa àtàjókòó yìí àmọ́ gbogbo ẹ̀yẹ oníkù ayé àbọ̀gà babayá ó di former. fa innamal amru bainal kafi wan nuni. kókó sàríà babayá wà á di former. fa innamal amru bainal kafi wan nuni. ẹ lágbẹ̀dẹ tó ní èèyàn dáadáa Agége ńláṣẹ́ wà lọ́dọ̀ tiwa nù. àwa làṣẹ ń bẹ lọ́wọ́ wa lónìí. tá à ń sọ pé no government. Who say no government? Agége àwa ni government báyìí. bó ti wù kọ́pẹ́ tó àgbẹ̀dẹ òní ṣiṣẹ́ ṣe ó di fọ́mà. fa innamal amru bainal kafi wan nuni. MC Olúọmọ babayá yóò di fọ́mà. fa innamal amru bainal kafi wan nuni. gbogbo ẹni ó dìbò mú
ẹ padà di fọ́mà bẹ́ẹ̀ni kò sọ́gbọ́n tá a dà fọ́mà afa tawhid tanko ẹnìkan aláṣẹ ibi tá a wà yìí bọ́bá yà wọ́n yọ òun náà wọn ní kọ́lọ́ orí táyà ètò ṣètò ẹlòmíì àtúbọ̀ bẹ̀ níbi kan láwa yìí àbá Samsudini ọlọ́run tí ò ní kú òǹkó òun ni ọmọ wa Allah afa kí ló tó wá wírí. fa innamal amru bayna al-kafi wan-nuni fa innamal amru bayna al-kafi wan-nuni la tad'anna al-makhluqina la tama'in. orí gbogbo tó ń bá wa ń wá mo fẹ́ lówó mo fẹ́ lọ́lá mo fẹ́ nípò mo fẹ́ kí n máa pàṣẹ mo fẹ́ kí n máa bọ̀ kílì ọmọ ọ̀rọ̀ mo wà lọ́dọ̀ ẹ̀dá. fa inna dhalika naqisun minka fid-din. fa inna dhalika naqisun minka fid-din. àfa tawhid tango àfa ní fa inna dhalika naqisun orí kọ́ ọmọ wa lọ́ọ̀dù èèyàn kó pé èèyàn ló lè ṣe kíní kan fún ọ ni. naqisun minka fid-din inú ẹ̀sìn rẹ yín sì ń dí ẹ̀sìn rẹ kù. Allah ọlọ́run nìkan ló dúró tì. kí ló tó wá wí. innal ladhi. àfààní ọ̀rẹ́ ní tó ṣe pé. tàríjú ọ̀run kan sí pé lágbájá ló lè ṣe fún mi. wa ta'amuluhu minal bariyati miskinun bunu miskina. innal ladhi tàríjú wa ta'amiluhu fa inna dhalika nakizun. ìdákúrẹ́ ó ti mọ mi àgbọn. ẹ lọ́kùn gbogbo àwọn àtàwọn gbọ́ wá sí lọ́dọ̀ Samsudini lónìí ọ̀dọ̀ wa o ẹ̀jẹ̀ àmọ̀ pọ́lọ́n ló lè ṣe gbogbo nǹkan ẹ̀jẹ̀ àmọ̀ pọ́lọ́n ló lè ṣe gbogbo nǹkan. ẹ rí i pé ọlọ́run máa ń fa àwọn kan hàn yẹn nínú àwọn tẹ́ mọ̀ rò pé àwọn wọ̀nyẹn ọmọ ọlọ́run bẹ́ẹ̀ bá wúlò àbọ̀gà yìí nísìnyí sẹ́wọ̀n pé ó yẹ kó sọ pé wọ́n máa ṣe wá sí láwa jókòó sí ẹ jẹ́ káwọn ọmọ tọ̀hún dé ti ṣó nìyẹn sẹ́ni pé ọlọ́run ó sì tètè dé ó sì jókòó. àgẹ́ bẹ́ẹ̀ bí irú àwọn ọ̀dọ́ ọlọ́run mọ̀ wọ́n pè é kí ni wọ́n ṣe sáfà ní síwájú ọmọ tọ́nu mọ́tò àwọn dókítà èdè àti big doctor àti ńláńlá doctor wọ́n pè wọ́n èdè wọ́n sì mọ̀ lọ lóòótọ́ wọ́n sì mọ̀ lọ lóòótọ́ inú àwọn ẹ̀dá ọlọ́run júwe àwọn akẹ́kọ̀ọ́ àwọn wọ̀nyí mọ̀ mí àwọn wọ̀nyí mọ̀ mí àwọn wọ̀nyí mọ̀ pé ń bẹ àwọn wọ̀nyí mọ̀ àfàyàyà káwí díẹ̀ ká tó máa lọ. Qadahu Rahmani sabiqum. ń gbọ́. Qadahu Rahmani sabiqun ala jami'i khaliqihi. ẹ dákun Wàsíù stainless da ahin ìbọ̀lá lọ jókòó òun máa bọ̀ ní oníwọ̀n gbèsè àríwá sọ̀rọ̀ mi ni máa bọ̀ ní. Samsudini ti sọ fún alátẹ̀kan ẹ̀dá kan ẹ̀ bá ń pè wọ́n síwájú àmọ́ wà sí Kamila ẹ̀dá kan ẹ̀ bá ń pè wọ́n síwájú Samsudini ó lè sẹni tẹ̀yẹ̀ lè fojú kéde kásá bá ń pè ọ́ síwájú ni gbèsè ọ̀dọ̀ mi ní kọ́ wà. wọ́n dára wọn mọ̀ ṣá àwọn fada wà ní mọ́kòndòrò ẹ̀yin tẹ́ ẹ bá lẹ̀ gbádùn ẹ̀ súnmọ́ wa ní àwọn ọkọ̀ ọ̀yá yín bẹ ní amagaji yín bẹ lọ́dọ̀ wa ní. Qadahu Rahmani. ẹ lákùnrin tí mo fẹ́ kẹ́ ẹ mú lọ lẹ́nìí ìdájọ́ ọlọ́run. Sabiqun ala jami'i khaliqihi. àfàtà òyìnbí tango àṣẹ Qadahu Rahman ìdájọ́ ọlọ́run ó ti ṣáájú gbogbo ẹ̀dá tọ́lọ́run ọba dá. Allahumma ma qaddarta lana min khairin. ìwọ ọlọ́run o ètò ọba ti kádàrá fún wa nínú oore. Fayassirhu lana. abẹ́ọ́ ni ọlọ́run ṣe nírọ̀rùn fún wa. Wasrifu anna kaydal hasudi. ìwọ ọlọ́run gbogbo wa ta jòkó lọ́dọ̀ Samsudini lónìí wá bá wa ti
gbogbo ohun tí jẹ́ kéètò ọmọ nàbí Ádámù lórí wa Ọlọ́run bá wa ti dànù. wàzọ́nà lẹ́ àádá ẹ̀. Ọlọ́run orí gbogbo èrò ọ̀tá lórí wa Ọlọ́run bá wa palẹ̀ mọ́. wà fárújì hàmánà. ìwọ Ọlọ́run orí àwọn àbànújẹ́ tí ń bẹ lọ́kàn ẹnìkọ̀ọ̀kan wa lápò Ọlọ́run bá wa kákú. wà àhàlíkì àdúwànà. àwọn àfa àmọ́ ọ̀rọ̀ sọ gbọ́ ó ní wọ́n àhàlíkì àdúwànà Ọlọ́run mọ̀ bí ọ ni gbogbo àwọn ọ̀tá wa Ọlọ́run bá wa pa wọ́n rẹ́. wàlá tu'adhibuna ya ilahi. àfa ni mo bẹ̀ wọ́ Ọlọ́run bá a ti wà ní ilé àárọ̀ yìí lákùn Ọlọ́run má jẹ wá ń yà. zonnul khaliki tagayyarati min iradati rahmani. orí ètè ẹ̀dá àbádídá ẹ̀dá èrò ẹ̀dá ó yàtọ̀ sí ìrádà tọ́lọ́run ntọ́lọ́run bá fẹ́ sí ẹnìkan ò lè pé ọmọ sí. al-qudratu hikimatu. ẹ̀rí kádà lọ́lọ́run agbára Ọlọ́run ọgbọ́n ni. la yastabiqu alikulu. gbogbo wa gọ̀ọ́sẹ́ ni ó lè ti tọ́lọ́run bá fẹ́ ṣe nǹkan gbogbo wa ta jókòó yìí tá a lè pé ọmọ sí. lizalika ya akhi. torí ìdí èyí ìwọ tó wá sí alábàtà wà yìí lónìí. igmidi. ọjọ́ tá a wà lónìí. igmidi aynaka. lákùn di ojú rẹ ni o. wa quli rabbi. má wá wí báyìí. ikhtarili ma tarahu khairali. Ọlọ́run bá ń ṣe ntí mo rí ntí mo ní bá ń sálẹ́sà kójú orí Ọlọ́run kójú orí fún mi ni. òní Samsudini orin ní kọ́lọ̀ ń jí orí ìjókòó yìí lónìí. amina. ẹ lọ́kọ̀ ẹ sáábẹ́ fún gbogbo jama. ma yazunnuna an la yarifahu fi dunya. ẹni tẹ́ ẹ bá rò pé kò lè pàgọ́ nínú ayé tó wí mọ́ yàtọ̀. ma yazunnuna an la yarifahu fi dunya. gbogbo ẹni bá ti rò pé kò lè pàgọ́ nínú ayé. ma yazunnuna an la yarifahu. gbogbo ẹni bá ti rò pé yóò máa lé kò ní bá nínú ayé. an la yarifahu fi dunya. ẹ bá ti rò pé yóò lè ga nínú ayé. insha rabbi rafa'u. bọ́bá bu Ọlọ́run ọba mi a sì gbéga bọ́lọ́run ti palẹ̀ mọ́ gíga kalẹ̀ dé Samsudini lónìí. wà ilà fàlà. bọ́bá sì bu Ọlọ́run ẹni tẹ́ ẹ ṣe ìròkà gíga sí Ọlọ́run wa ni kò ní ga. má balùkàn àjùwàlì ìnsàánù. àfààní mo bí yín ẹ̀yin ọmọ Ànábì Ádámà kí ló ṣe yín. la yaslimuna al-amra lillahi. ẹ sì ju gbogbo ọ̀rọ̀ ẹ jù lẹ̀ fọlọ́hún ẹ jupájú sí ọ̀rọ̀ lẹ̀ fọlọ́hún. wala amru kullu lillahi. ó ní àfààní gbogbo àṣẹ gbogbo ọ̀rọ̀ sì ní Ọlọ́run ló ní. wal izzu lillahi. orí iyì gíga tọ́lọ́hún ọba ni. wa dhullu lillahi. orí ìyẹpẹrẹ tọ́lọ́hún ni. wa rif'atu lillahi. àgbéga tọ́lọ́hún ni. wa najahu lillahi. orí ànàjà ká sọ̀ksídì nínú ayé tọ́lọ́hún ní agbára ẹni kankan kọ́ Samsudini. la tazunnuna ala adi. ẹ dákun ẹ má dábàá sẹ́ni kankan o. alla yarifahu fi hadhihi dunya. ìpele yìí ò lè ganu ayé. liqawli rasulillahi. ààrẹ ni pé sallallahu alayhi wa sallam. ẹ dákun ẹ tó wí lẹ́ẹ̀kan sí i. sallallahu alayhi wa sallam. gẹ́gẹ́ bí gbólóhùn Ànábì wa Muhammad. iyyakum wa zanna iyyakum wa zanna. Ànábì lọ́dọ̀wọ́ yín o ọ̀dọ̀wọ́ yín o ọ̀dọ̀wọ́ yín o pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àbádídá o. fa inna zanna akdhabul hadisi. torí pé àbátẹ̀ mọ́ dání ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni. wa man zanna zalika. ẹni bá wàá rorun ta wí. kana munafiqan. munafiki èèyàn ni. kana hasida. oníkèéta èèyàn ni. iza kana la asadu fi qalbika. àmọ́ bí kèéta bá ń bẹ nínú ọkàn rẹ̀ wọ́n ma Ànábì Ádámà. fala yazhari'u. má fi hàn o. wala tadhkuri anhu bisu'in. má sì dáko ẹnìkan sábúrú. fa inna Allah ta'ala. torí pé Ọlọ́run ọba ta lè rí láyéláyé tọ́lá rẹ̀ sì ga ni. la yu'akhidhuka bima fi qalbika. ìdí bẹ́ẹ̀ nù
mọ níwọ̀n sẹ́nu ọkàn rẹ lọ́wọ́ àwòṣe o ìsọjáde èyí ń yàrá mọ níwọ̀n. malam takul bilisani. lókè gbàtọ̀ ọba ti sọ ta pẹ̀lú ahọ́n rẹ̀. ta amalu amala ambizalika. àbí mo ti rò ó sínú ọkàn òṣè níṣẹ́ pé jẹ̀ǹbà ti lágbájá jẹ́ wípé jẹ́ ń pa àdáparọ́ jẹ́ ń pa mọ́lágbájá torí pọ́ ga kó lè bá rè bọ́ bọ́ ọba ti ṣe ìyàrá mọ́ níwọ̀n àmọ́ tọ́ ọba ṣe ò lè ní láárí láyéláyé. ruwiya. agba ọ̀rọ̀ yìí wa. an Muawiya bun Abi Sufyan. látọ̀dọ̀ Muawiya Abi Sufyan. anahu qala li ibnihi. ń sọ fọmọ ẹ báyìí. ya bunayya. ó ní mo pè wọ́n ọmọ mi. iyyaka wal hasada. ọ̀dọ̀ ọwọ́ rẹ o mọ̀ sì ṣe kéta o. fa innahu yatabayyanu fika. bọ́ ọ bá ṣe kéta ẹ̀dá kan yọ kọ́kọ́ hàn lára tiẹ̀ tó ṣe. qabla an yatabayyana fi aduwika. ṣáájú kó tó wá lọ hàn lára ọ̀tá. ma yazunnuna bi annahu la yarfa'u. ẹni bá ṣe rò gómìnà yìí ò lè ganu ayé. rafa'ahu Allahu fi a'yunikum. bọ́lọ̀ ń bá gbéga lójú yín bó ti palẹ̀ mọ́ ìgbéga fún Shamsuddin yìí. ma wada'u. mo bí ẹni ọba ga tá lè gbé ọjà bọ́. ma wada'u. ẹni bá ní ọmọ rí jẹ́ tá lè gbé ọmọ pé bí. ma wada'u. ẹni bá ní ọmọ rí náà tá lè gbé ọ tọrọ jẹ. ma wada'u. ẹni bá ní ọmọ wọṣọ tá lè gbé orin òhò. ma wada'u. ẹni bá lé lérí erin tá lè sọdẹ lérí ibú. ma wada'u. bọ́lá ọlọ́run ti jẹ́nu. fa'alamu. ẹ lọ́ mọ̀. anna al-amra bayna al-kafi wan-nuni. ẹ wá lọ́wọ́ mọ̀ pé gbogbo ọ̀rọ̀ láyé pátá láàrin kún fàyẹ̀kúnù ni. ẹ rí láàrin kún fàyẹ̀kúnù kún fàyẹ̀kúnù ọlọ́run wọnú ọ̀rọ̀ Shamsuddin nínú ni ọlọ́mọdé ọ̀rọ̀ rẹ̀ ọ́ dàrú. amina. gbogbo ntọ́ ganu ayé lónìí kún fàyẹ̀kúnù ọlọ́run ló wọnú ọ̀rọ̀ wọn. gbogbo ẹni ọ̀rọ̀ rẹ̀ rọrùn lónìí kún fàyẹ̀kúnù ló wọnú ọ̀rọ̀ wọn. gbogbo ẹni tí ń bọ̀ tilẹ̀ rọnú ayé lónìí kún fàyẹ̀kúnù ló wọnú ọ̀rọ̀ wọn. gbogbo ẹni tó ṣe pé ọ̀rọ̀ la ní ọ wá fi jẹun kún fàyẹ̀kúnù ló wọnú ọ̀rọ̀ ẹlòmíì mọ ọ̀rọ̀ sọjú tiẹ̀ lọ àjọ ọ̀ràn nu ayé nígbà tí ó sì kún fàyẹ̀kúnù ọlọ́run nú ẹ̀. ẹ wà wo oníkéwu náà ọmọ tí jókòó yẹn lómi lè kọ́ mi kéwu àádọ́ta ọdún kọ́dà kò ní wo tíra yóò sì máa kọ́ mi. àmọ́ àfọ̀rọ̀ lè lọ́wọ́ ọlọ́run ní ń pin ọmọ ìyá mi kún fàyẹ̀kúnù ọlọ́run nù bọ́lọ́run tí máa ń ṣe gbogbo nǹkan ẹnu ni abẹ́nẹ́bà ti gbà fọ́lọ́run tọ́mọ̀ fọ́lọ́run ní ṣe gbogbo nǹkan ọ̀rọ̀ rẹ̀ ó sì rọrùn. Shamsuddin má bọ̀ níyì. máa bọ̀ níyì Shamsuddin ǹdẹ́ dúró wájú mi báyìí tẹ́wọ̀ rẹ méjèèjì. àlùbáríkà lọ́wọ́ nú àwọn orin ǹdẹ́ dúró àlùbáríkà lọ wọnú orin hip hop tẹ́lẹ̀ tẹ́ bá ń pílì ẹnu ayé ayé mọ̀ kí lè yìí máa wí àmọ́ ọlọ́run bá àlùbáríkà sí léwájú pé hayin hara sórí ni àbá àlùbáríkà wọnú ẹ̀ ọ̀kan bẹ̀ ń bàdàn ẹ̀ wòye owó tí wọ́n fi ń pè wọ́n èló ló fi pè àwa nísìnyí wòye owó tí wọ́n fi ń pè yìí tí bẹ̀ ń bàdàn Basira Susara Kọ̀tàmbà sórí ni. sórin ni àlùbáríkà ní kọ́lọ̀ wọn fi sínú ọ̀rọ̀ rẹ̀ Shamsuddin. àmín. bọ́lá ń bá ti àlùbáríkà sínú ọ̀rọ̀ ẹ̀dá parí àwa gbé hayin harara wọ́n wá ń lówó àwọn arúnà sọ̀lá àwọn lọ́ba orin Àyìnlá Ọmọwúrà àwọn orin nìyẹn Barrister àwọn orin nìyẹn Kollington àwọn orin nìyẹn wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ gbá àmọ́ fẹ́ gbórin wọn mọ́ ọ̀rọ̀ wa kan dorondorondoro lótùkútà tó wá ń jó láyé báyìí wọ́n wá pa gbogbo ẹ̀pọ̀ báyìí onífújì nkún hip hop nkún onífújì ẹ wà àwọn orin jọ̀wọ́n àná àwọn orin gidi àwọn orin tẹ́yẹ gbọ́ tómi bọ́ lójú kọ̀ wá dùn mọ́nú ayé orin tó múlò àgá ìdarí tó gbé bẹ́ẹ̀ ń bá ń gbọ́ ẹ wọ̀ ọlọ́run mọ̀ ní í ṣe kan kọ̀ wá sí mọ́
bẹ́ẹ̀ bá tún kọ́ mo tún invite Hausa sínú hip hop òun pé majo dada kabo sẹ́ǹgbọ́n nǹkan sórin ni. bí ibà ti pa àlùbáríkà wọ ọlọ́run gbé nǹkan mí ìdí ọlọ́run tún gbé gbọ̀nà bẹ̀ mú fún ọ àlùbáríkà ni mo fẹ́ tọrọ fún ọ lónìí ọ bẹ̀rẹ̀ sí ní irúwé nì dákun ọlọ́mu mọ̀jẹ̀gì rẹ̀ ó kú. amiina. ẹ̀yin tó bá yẹ pé Samsudeen lẹ bá wá ẹ dákun ẹ ṣe àmì fún torí ọlọ́run. amiina. ọ bẹ̀rẹ̀ sí ní ihu ní ọlọ́run ò ní já yé orí ọ̀hún. amiina. ọlá àfa mi wájú ọlọ́run. Allahumma amin. kí n tó ṣe gbogbo ẹ̀ tán fowó àdúrà síbẹ̀. ọ́fíìsì wa láwa yìí. ọ́fíìsì wa láwa báyìí. àákàmọ́kànlá ẹ̀ fowó lẹ̀ ẹni bó yín o. tààtún ni sílẹ̀s owó àdúrà Samsudeen àákàmọ́kànlá ẹ̀ fowó lẹ̀ sí ẹni bó yẹn fà o. Ambogara owó àdúrà Samsudeen sílẹ̀s ń bá wa kà lọ́wọ́. tààtún ni gbogbo ẹni ojókòó à ń gbowó àdúrà Samsudeen ẹ jáde wá mo fún yín ìṣẹ́jú méjì tọ́ba yìí pé Samsudeen lè bá wa ẹ dáwọ́ àdúrà wa kí n tó sin àdúrà mi sàn. njọ wọn àná àwọn atẹ́rísà wọn bá bá wọn aha kan lẹ̀ kẹ́lẹ́rẹ́ ọ̀kan rẹ̀ sùkúnì níbi aṣọ Ṣàngó gbogbo ẹ̀ ń dùn lọ náà ni. gbogbo ẹni bá yẹ kó Samsudeen lọ bá wa. àbá ìdágúrè. Allah hayatakum. báwo baraka kò mọ́ wà àdúrà wa ni bá ń pè wá. baraka. pè wá. baraka. àwọn bàbá ní kò mọ́ wà àdúrà wa. bá ń pè é oní ọmọ bọ̀rin. n ti ń bọ̀. ó sì ní bólẹ́gì. ìmọ̀ wọnú ara wọn ni. orí bẹ́sẹ̀ rẹ̀ ti máa wọnú ara wọn. baraka ní ẹ̀ mú àdúrà wa. ó dùn nù fíìmù púpọ̀ ọlọ́run ò ní pa ọ́ lẹ́kún baraka. àmín. Allahu Akbar Allah wo kọ́dà mo fẹ́ àní mo fẹ́ bó wí ni mo lọ jòkó lẹ̀. ó ti yé mi kẹ́sẹ̀tì ọ̀hún dàrí. àfàwọn Tawhid Tanko à ń bẹ lọ́dọ̀ ọmọ yín. baraka. mo gbowó àdúrà tó máa fẹ́ ṣe lọ́sìn kẹ́sẹ̀tì rẹ̀. ọlọ́run ó sì ṣàánú wa pẹ̀lú òjò yìí Allahu Akbar. àfàwọn Tanko ti parí ẹ̀ láti inú lé ní. kí ló yí. ẹ dákun wá fi àsìkò yìí kí bàbá wa baálẹ̀ Mọ́sáfẹ́jọ́ ok wọ́n táwọn mọ̀ baálẹ̀ Mọ́sáfẹ́jọ́ nígbà tó ti jẹ baálẹ̀ ayé náà láàmú lò ó ẹ mọ̀ kó ti di bàbá àfi ká gbà fọlọ́wọ́ kọ lúnù wọ́n bá ní à ń sọ lọ́dọ̀ àkè olúnisì tí ẹ wọ́n kọ́ gbọ́ wọn ní kọ́ gbọ́ tiwa torí pé baálẹ̀ ni baálẹ̀ ọlọ́run jẹ́ mi baálé ogun ọlọ́run mọ́dé tòrú mọ́ ọ lọ́wọ́ àmín ọlọ́run mọ́jọ ọ̀rọ̀ rẹ̀ ọ́ dàrú ọ̀làlá ilaha illallah àwọn kan ní mo súnmọ́ baálẹ̀ níwọ̀n ẹgbẹ́je mo jìnnà sí baálẹ̀ níwọ̀n ẹgbẹ̀fà torí parí baálẹ̀ fi ni baálẹ̀ pa àmọ́ bíi tèmi ọmọ Musa kọ́ kọ́ra ń kù sí ni mú. baálẹ̀ ni gbogbo yẹn ti ṣàdúrà fún ọ ẹ dákun mo ní baálẹ̀ ó jókòó Samsudeen mo ní baálẹ̀ ó jókòó ẹ dákun ẹ fún láyè kó lọ jókòó. arúgbó lọ́dọ̀ ọlọ́run a fẹ́ bẹ̀rẹ̀ lọ́ńṣìn àlùwájú ìdùbà mú kẹ́sẹ̀tì kan dání báwọn ẹni tá a kọ́kọ́ pè tó kọ rẹ̀ ń bẹ ní ẹni tá a kọ́kọ́ pè tó kọ rẹ̀ ń bẹ ní Samsudeen ní kí n dákun bóun ti tóun ní kí n pè hamburger náà ni
hamburger máa bọ̀ lọ́dọ̀ mi níyì o. hamburger la kọ́kọ́ pè ó sì ti dé ti pẹ́. ọ̀gbọ́ lọ́njẹ́ yẹn náà orí nǹkan jẹ́ báwọn yẹn bá ẹ̀wù bí wọ́n bá sẹ́yìn ń gbókun ẹ̀yìn ó sì tán lẹ́nu. bá a fún kẹsẹ̀tì èló lọ́wọ́ bá a lọ́ọ̀sì kẹsẹ̀tì yìí. ẹ dákun ẹgbẹ́ ọlọ́run tóbi jẹ̀mọ́. Allahu akbar. hamburger ọlọ́run ò ní fẹ́ lómi sí ọ. àmín. kò sì ní fi ọ sẹ lómi. àmín. ọ wà ní kájúkú. àmín. adépàdé wà ní ìbọyẹlẹ kẹrin abẹlẹ karùnún ni. bẹ́ẹ̀ni. bí ti ṣe ni. láì. ọlọ́run lọ́ọ̀ṣì ẹ̀ pẹ̀lú 100,000 naira. Allahu akbar. lọ́jọ́ kúlẹ̀ ọlọ́run ní pati ẹ jẹ́. àmín. ọlọ́lá ilaha illallah. Allahumma àmín. ilé ọ̀dọ̀ aláàjì wa stainless Abdul Wasiu stainless. bẹ́ẹ̀ yẹn bá rí nǹkan jẹ ìmọ̀ hàn láwọ̀ àṣé tiwa bíi kámùkọ́ láàárọ̀ nǹkan lọ́jọ́ tí àwọn awọ tí wọ́n máa káàtì. èló lọ́ọ́ rà stainless Abdul Wasiu nù. Allahu akbar ọlọ́run mọ̀mọ́ dúpẹ́ lórí mọ̀mọ́ tàdá àdá mọ́sẹ́wọ́ gan ba. Abdul Wasiu stainless ọlọ́run náà ara ẹ̀yọ̀ kan tó ń yẹn ní 50,000 naira. Allahu akbar. ẹ dákun lágbára ọlọ́run ò ní fẹ́ kú pamọ́ fún wa. amiina. lọ́jọ́ kólẹ̀ ó ṣe wọn yẹn dáadáa. ńlọdọ̀ Alhaja Jalilat Hassan bọ́gà ìyàwó ọmọ mi ni wọ́n ní pé o ìyàwó bọ́gà wọ́n ní pé o wọ́n ṣe mítìn lọ́wọ́ wọn àtọkọ rẹ̀ gbogbo obìnrin tí èèbá gbà màrà lọ́dọ̀ ọkọ ẹ̀ láyé eléyìí ikú obìnrin ni. bẹ́ẹ̀ni. ọgbọ̀dọ̀ gbà màrà lọ́dọ̀ ọkọ rẹ̀ pé wọ́n pè mí gbókè ní kí n ṣe. alájà wa hamburger ni àwọn èèyàn gbọ́fà àmọ́ bí wọ́n ti máa ń ráwọn obìnrin tó dáa báyìí bí wọ́n máa ń ran júùkì nígbà wọn bá fẹ́ fẹ́ yàwó bí wọ́n máa ń ran júùkì ní àmọ́ àwásá kan bí èyí tọ́lọ̀ bá wọ́ pàdé àwásá fẹ́ yàwó dé àwọn tí ń sì wá yá yìí dáadáa. Now Mrs. Hamburger ilé ọ̀rọ̀ rà Allahu Akbar ó ní tọrọ jẹ gbẹ̀yìn ayé. àmín. olóhùn rà ní 20,000 naira. ẹgbẹ́ ọlọ́run tó bí. Allahu Akbar. ẹ̀rọ àwọn obìnrin ó lè sọ̀rọ̀ rẹ̀ ní wọ́n wá ń ṣe mítìnì gbọ̀ngàn àwọn ìjáde ra kínní. ńlọdọ̀ Adéṣẹ́gun síbẹ̀ ni Adéṣẹ́gun Àrẹ̀mọ Òṣòlú Ìrèwé Òṣòlú Ìrèwé àwọn dà ẹni wọn máa bọ̀ tí wọ́n ti ń bọ̀ Adéṣẹ́gun Òṣòlú Ìrèwé òun ni mọ́níjà Àwórí ibùsẹ̀ ìgbé wa ok ó ti gbìyànjú lọ́pọ̀lọpọ̀ n táwọn afa bá fi jẹ́rìí èèyàn olú ẹ̀ ṣe dáadáa ni afa Tawhidi Tanko ní wọn ló ti gbìyànjú lọ́pọ̀lọpọ̀ tó Òṣòlú Ìrèwé owó èló lọ́ọ́ rà 40 lọ́wọ́ ọkọ̀ ṣé kí n ṣàdúrà owó àlọ́dà. gbogbo àwọn tó bá yá yìí báyìí wọ́n ti lálẹ́ àṣẹ àwọn ọmọ tó dáa tán ó ti yá yìí àdánwò ni àwọn náà wà pé àwọn tó bá slender yẹn la máa ń láìkì ọmọ gbọ́n nǹkan tí wọ́n èrún pa wọ́n ń láìkì àwọn tó slender. Adéṣẹ́gun rèé Òṣòlú Ìrèwé olóhùn ra ayọ̀ kan tó náà ní 40,000 naira. Allahu Akbar. ó ní kánjú kú. amiina. ọlá àyà àti bàbá tó bí ọ. àmín. má lọ jókòó lẹ̀. ńlọdọ̀ tọ̀ ìmọ̀tẹ́kọ̀ pro-wrestling. ṣé professor ni táǹkọ̀ professor ni. tọ̀ Progressive Ladies Club ṣé wọ́n bẹ̀ ní. ẹ dábàá àwọn Progressive Ladies Club dà. ṣé ọ̀kan níbọ̀ nù wọ̀nyí wọ́n ti rán kan borí déwájú wa níyìn ni borí
wọ́n náà wò kọ́ ya fọ́tò pẹ̀lú eléyìí àti tọ́ ọba lọ́mọ́rùn bí gbà wọ́n sọ́sẹ́ ní mọ̀ bọ́ lọ́rùn ó rí pé lè fa ìbọ̀. Hello? Allah our progressive ladies club wọ́n ní kí Samsudeen ọmọ bínú àwọn rà ní 5,000 naira ọlọ́wọ̀n ní fọ́ ìjọ yín ọ̀làlá ìlà ọkùnrin tẹ́ bá sọ̀rọ̀ etí ọ̀fọ̀ ọlọ́wọ̀n ní jẹ́ ọ̀pàdé yín àtẹ̀ bá sọ̀rọ̀ ọlọ́run jésù pàrọ̀ tọ́da owó àdúrà àbí wọn rán sí wa lọ́mú yìí ń wá ẹ̀dá owó jọ fún kó mú wa. ńlọdọ Mr. Akíndélé Akínyẹmí ṣé wọn bẹ ní Akíndélé Akínyẹmí Samson ti ń rẹ́rìn sí ọ̀dà gbọ́dọ̀ bẹ ní Akíndélé Akínyẹmí àwọn dà kọ wá Mr. Akíndélé Akínyẹmí ẹ tiẹ̀ ṣeun bọ́ ẹ ti tó programu yìí àwọn sọmọ dókítà àti ńláńlá dókítà dìrọ̀lẹ́ ẹ jábọ̀ ọlọ́ọ̀lẹ́ tán àtàtà wẹ́wẹ́ àti sọ̀mbọ̀ àti Rẹ̀mí Àlùkò eríṣiríṣi orin bẹ Rẹ̀mí Àlùkò ni alẹ́ bìí tètè gbọ́ tí wí dangansi mo ní kí ló wí. bàbá wa Mr. Akíndélé Akínyẹmí èló lẹ́yìn àkísẹ́tì. ọlọ́wọ̀n ní bàtí ń jẹ́ ìtẹ́ ìráhùn lágbára ó wà dúrà kan ó wà dúrà. bàbá wa Akíndélé Akínyẹmí wọ́n làwọn ará yóò kẹta àwọn ẹ̀sẹ̀ ń gbọ́ nísìnyí àwọn ará ní 10,000 naira Allahu Akbar ọlọ́wọ̀n ní dà yín lẹ́rù nù. Amina. Insha Allah. ńlọdọ̀ Mrs. Bisola sẹ́mbẹ̀ni Mrs. Bisola Mrs. Bisola wọ́n ní tí ń bọ̀ Mrs. Bisola ẹsẹ ó ti jábọ̀ irun ní yọ òun náà ń yọ lọ́tọ̀ ìbòrí ń yọ irun ń yọ gbogbo ntẹ́ wá ṣe yín náà gbogbo wàhálà wọ̀nyí náà bá torí yín náà ní bá ẹ̀yin orúkọ àwọn alájà náà yẹ yìí wọ́n ti mú orúkọ Mrs. Bisola rè èló lẹ́ẹ̀rà ọlọ́wọ̀n nípa ọlẹ́kùn àwọ̀ rẹ̀ ò ní bàjẹ́ ẹni tí ó kọlù ọ́ táwọ̀ ó fi wá di dọ́bù ọlọ́wọ̀n ní jẹ́ dọ́dọ̀ rẹ̀. Àmín. gbogbo àwọn tí máa ń dọ́dọ̀ rẹ̀ yóò máa bọ̀ ọ́ láàmú. Allahumma àmín. owó àdúrà nǹkan 10,000 naira lọ́ra bí ọba bá láàmú àdáwò dé àfikọ́ lọ́njọ́ máa bá wọn láàmú. àbá àwọn òbí ó sì kájú. Tatuni. Itani. Ja ere yóò ti délẹ̀. Inú Samsudeen ní ń dùn lónìí. Ọlọ́kọ̀ wọlé àánú rẹ̀ ti ń dùn yín dákun ọlọ́mọ́sà sórí fún gbogbo àwa náà. Àmín. Ẹni inú rẹ̀ bá ń dùn ó tó fi tọrọ. Afáwọ̀tà òyìnbí tanko wọ́n ní ọmọ àlùbáríkà sì tún wá ni. Ó lè pè mí lẹ́ẹ̀mẹ́rin kílẹ̀ tó sùn lọ́rin mo ní. Àní ń bọ̀. Sáà ẹni àgbèdà. Mrs. Ọlọ́run Tóyìn lágbára Ọlọ́run ẹkún ló sun wáyé ò ní sunkún lọ. Àmín. Insha Allah. Yes tatu ni àrímọ́ tọ́ àdúgbò ọ̀dọ̀ Ọlọ́run Afa Ganida. Naam. Má bọ̀ wájú mi ní. Adamallahu hayatakum. Ẹ dákun ẹ jẹ́ ẹ rí náà ẹ lọ jókòó lẹ̀ mo fẹ́ rí Afa Ganida. Afa Ganida ọyá gba máìkì dà mú yìí kí n rí. Ẹ dákun gbogbo ẹni tó bá ní nǹkan gbà lọ́dọ̀ Ọlọ́run ẹ wo Afa Gani ni ẹ máa wò ẹ máa wá dà níyàn. Èmi náà bẹ̀ Ọlọ́run májà yóò fi mi ṣe àwátì Ọlọ́run. Amiina. Ọlọ́run májà yóò gbé wọn ò mà ti gbọ́ tiẹ̀ mọ́. Májọ ṣẹlẹ̀ fún mi Ọlọ́run. Amiina. Mo bẹ̀ Ọlọ́run
ntọ́ba adamu rí lára mi tó fi pé ẹ̀yin la fẹ́ kẹ́ wá ẹ̀yin la fẹ́ kẹ́ wá má jẹ́ nǹkan náà bàjẹ́ wọn ọmọ nǹkan náà. Amina. má jẹ́ nfìrìn bàjẹ́ ọlọ́run. Amina. má jẹ́ nfọ̀rọ̀ bàjẹ́ ọlọ́run. Amina. má jẹ́ nfìwà bàjẹ́ ọlọ́run. Amina. má jẹ́ ọmọ adamu orí bàjẹ́ lára. Allahumma amin. Wala la ilaha illallah. Allahumma amin. gbogbo ẹni bá ní nǹkan gbà lọ́dọ̀ ọlọ́run ẹ dà níyàn láàrin ìṣẹ́jú kan. ẹ̀yin obìnrin ẹ dà níyàn fọ́mọ yín ẹ dà níyàn fáwọn ọmọ yín. ẹ dákun ẹ dà níyàn fáwọn ọmọ yín ìwọ tọkọ rẹ ọba tí ì là kó lu dà níyàn fọkọ rẹ nítorí tá a fẹ́ ké yìí má rojọ́ mọ́dàkùn ọlọ́run ìyá tí ń rojọ́ ìyá níyàn ní ọ̀dà ọlọ́run kó mú kálukú kó ń lé mi rẹ́ǹtì. Àmín. jáwa náà kọ́ tiwa àwa tá a ti kọ́ mọ́jì owó. Àmín. mọ́sẹ̀ lákọ́ mọ́. Àmín. abagani. Naam. kó ń fa ẹ̀kúnnù mẹ́jẹ̀jọ. Naam. tí ń bẹ nú Al-Qur'ani ní òkè. tó o bá kéde bíi mẹ́rin tí ń bá rí kẹ́rìkẹ́ kó fowó sí ọ lápò mẹ́rin náà ní òkè ọlọ́run la kí mẹ́jọ ní inú. ọ̀ya. A'udhu billahi minash shaitanir rajim. ọlọ́run bá ń kẹ́ àfa mi. Bismillahir rahmanir rahim. ọlọ́run bá yá fi àfa mi. Badi'us samawati wal ardi. ọlọ́run májèlé àfa mi ọkàn. Wa idha qada amran. ọlọ́run májà àwọn ọmọ àfa mi ọ̀ràn. Fa innama yaqulu lahu kun fayakunu. Qalat rabbi anna yakunu li waladun. ọlọ́run ṣe bẹ́ẹ̀. Lam yamsasni basharun. Qala kadhalika Allahu yakhluqu ma yasha'u. dàníyàn fọmọ rẹ dàníyàn fọkọ rẹ. Idha qada amran. kọ́lọ̀ wọn mọ bàyè rẹ jẹ́. Fa innama yaqulu lahu kun fayakunu. ọ̀rẹ́ mi pélé mo dúpẹ́. Inna masala Isa inda Allahi kamathala Adama. bọ́lá wo ti senu. Khalaqahu min turabin. Thumma qala lahu kun fayakunu. ìtakùrẹ̀ jẹ́ máa rojọ́ sí. Adamallahu hayatahu. gbogbo ẹni ọ̀rọ̀ rẹ̀ dàrú tí ń bẹ ní. ọlọ́wọ́ wọ̀lá tá à ń ké yìí ọlọ́wọ́ tó ọ̀rọ̀ yín. Amina. Wa huwa alladhi khalaqa as-samawati wal-arda bil-haqqi. Wa yawma yaqulu kun fayakunu. ìtakùrẹ̀ àná lọ a sì bá mu ìjẹta lọ àbámu òní là ń lò lọ́wọ́ yìí ọlọ́run àbámu la fi dé yìí gbogbo wa yan yan ọ̀la ọ̀túnla táyé kú yàmọ̀ bàmú ni. Innama qawluna li shay'in idha aradnahu. ẹni tí ń wọ ọkọ ọlọ́run jogún ọkọ rẹ fún wọn. An naqula lahu kun fayakunu. ẹni ọ̀rọ̀ rẹ̀ kan ìyàwó rẹ̀ ọlọ́run jogún ẹ̀ fún wọn. Ma kana lillahi an yattakhisa min waladin. ẹni ọ̀rọ̀ rẹ̀ kan ilé kíkọ́ ọlọ́run bá ń kọ́ fún wọn. Subhana idha qada amran. Fa innama yaqulu lahu kun fayakunu. ẹni ọ̀rọ̀ rẹ̀ kan iṣẹ́ ọlọ́run jogún sẹ́ẹ̀rẹ̀ fún wọn. Innama amruhu idha arada shay'an. gbogbo àwa tá a jẹ gbèsè ọlọ́run bá wa san pátá. An yaqula lahu kun fayakunu. gbogbo àwọn ọ̀tá wa tí wọ́n retí pé wọ́n bẹ̀ wo náà wọ́n bẹ̀ tán náà àwọn ọmọ wọn tí wọ́n bá bí ìpàlẹ̀ kẹrìnlá ọlọ́run bá ń pín kárí wọn. Huwa alladhi yuhyi wa yumitu. gbogbo àwọn tí ọ̀la làáfíà ọlọ́run bá wa fún wọn lálàáfíà. Fa idha qada amran. àwọn tí ń fẹ́ wá ọlọ́run bá wa fẹ́ gbogbo yín pátápátá. Fa innama yaqulu lahu kun fayakunu. Àmín. ìkẹyà dọ́là tó pé o. Àforíjì lọ́pọ̀lọpọ̀ o. Ìkẹyà dọ́là tó pé àforíjì lọ́pọ̀lọpọ̀ o. Kólé bàbúdúrà yìí mi ó ní wàsìn àgbáyé àfa dáadáa. orí
nísìnyí. àwọn bàbá wa ní nísìnyí. àfa wa tawhidi tanko. àfa wa tawhidi tanko. àwọn làáfà àfẹni tó pè wá lónìí. àwọn làáfà àfẹni tó pè wá lónìí. àfa wa tawhidi tanko wà ṣàdúrà. àwọn àfa wa tawhidi tanko wọn ni wọ́n ṣàdúrà. wọ́n sì dìde dúró ni. wọ́n sì dìde dúró ni. kí wọ́n fi ìdùnnú tí ń bẹ lára wọn ṣàdúrà fún wa. wọ́n ní kí wọ́n fi ìdùnnú tí ń bẹ lára wọn ṣàdúrà fún wa. ọlọ́wọ̀n ní bá tiwọn náà jẹ́. wọ́n lọ́wọ́ ní bá tiwọn náà jẹ́. kò sí ní bá tiwọn náà jẹ́. kò ní bá tiwọn náà jẹ́. ìfẹ́ la bá lára wọn. àwọn bàbá wọn ní ìfẹ́ la bá lára wọn. wọn ò sì ní kèéta. wọ́n ní wọn ò sì ní kèéta. ọlọ́run wọlá pé ẹ̀ ní kèéta. ọlọ́run wọlá pé ẹ̀ ní kèéta. ọjà tọ́lọ́run dá fún yín ọlọ́run ò ní jọ fọ́. ọjà tí ọlọ́run dá fún yín ọlọ́run ò ní jọ fọ́. ọlọ́run ò ní jọ tú. ọlọ́run ò ní jọ tú. wọ́n la bá ti ṣe fún yín. wọ́n la bá ti ṣe fún yín. ọjà tó dá fáwa náà. ọjà tó dá fáwa náà. ọjà tiwa náà ò tú. ọjà tiwa náà ò tú. ẹ ṣàdúrà. wọn náà kẹ́ ẹ ṣàdúrà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جماعة جاء يوم نب ماما صلى الله عليه وسلم olórí yẹn kalẹ̀ báyìí bá nàbí lẹ́ẹ̀kan sí. sallallahu alayhi wa sallam. bó bá jẹ́ pé ọlọ́run ló ga jù bá mi parọ́ ọlọ́run pa Allahu akbar. Allahu akbar. wá bá mi parọ́ ànábì pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ànábì tóbi jù bẹ́ẹ̀ lọ. sallallahu alayhi wa sallam. àwọn bàbá tí wọ́n wá bí látò dídì Ìlọrin bẹ́ẹ̀ bá wà ní Ìlọrin ó ní bí wọ́n ti ń yòǹbá ànábì. ẹ wá jẹ́ kọ́ mọ̀ pé lu ọ̀jọ́ táwa náà wà yìí bó ti yẹ pọ́ mọ́ Ìlọrin ni wọ́n àfọ́n tẹ̀ra lẹ́nu wọn náà láti gbá níbi ládàá kakọ̀ dímù wa ala kulli baldatin. akí bàbá wa torí wá bí wọn oríire ló jẹ́ fún wa nùlù yìí. Allah. jọmọ tí wọn náà bá máa kó oríire ló jẹ́ gbogbo àwọn ọ̀làmọ́ òtá ń bẹ́ẹ̀ bí ẹja akọrọ lọ́pàá Allahu akbar. Allahu akbar. mo ka ọ̀rọ̀ kan nú ọ̀rọ̀ àwọn àgbàlagbà. Mawlana Sheikh Ibrahim. Yes. Radiyallahu Ṣé ta'ala. ni ma kuntu alan wa umara ani? Liza ka alan fasartu alan. Aw a liza ka alan fasartu alan liza kan fasartu alan. Bàbá wa Mawlana Sheikh Buhari. Adamallahu hayatahu. Ìwọ tó bá wí bẹ́ẹ̀ ni oríire ti dé tẹ̀. Adamallahu hayatahu. Wí bẹ́ẹ̀ kó parí lẹ́ẹ̀kan sí. Adamallahu hayatahu. Wàlí Ọlọ́run ni wọ́n. Alijami bayna al-sharia wal hakika ni wọ́n. Méjèèjì lọ́lọ́run dàpọ̀ fún wọn. Kò wá sí tí a máa ń ṣẹ́rìṣì lára bàbá ni pé gbogbo ohun tó bá ń wá nínú mímọ̀ àbó òye ni tó bá dọ́dọ̀ bàbá wa bá ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Kò sí tó jọ́rí bẹ́ẹ̀ ni pé ìdímọ̀ wọn lọ́dọ̀ bàbá wọn ni. Allah. Ìdímọ̀ tí wọ́n ṣe lọ́dọ̀ àwọn bàbá wa. Allah. Ọlọ́run wa ní alijaza wòlé inzan elali inzan. Kódà tí ó tún mọ di ọlá bàbá náà ni wọ́n mọ̀ pé. Allah. Mo ka tírà ṣe òṣèlú ní kọ́tàmọ̀ fàtí ìndà náà di wà kọ́dí alat. Jẹ̀lílù Bilali Gẹ́rì. Tata kọ́dẹ̀ yìí. Intalon ti parí ni. Nam. Mélòó mélòó èèyàn ti ń sọ̀rọ̀. Àwa gbọ́ wá sí bàbá bíi pé ní kò ṣe wá sí láyé. Ta ló ṣe wọ́n bẹ́ẹ̀? Alaliza kan fasaritu ala. Ọlọ́run kó wọlá. In tí ó jẹ́ pé àwa fẹ̀yìntì tó ń ṣe àwọn àfa wa. Kó wọlá àfa mi wájú Ọlọ́run. Allah. Kó wọlá ìjọ tí mo kọ́kọ́ dẹ́sẹ̀ wọ́n lu Kaula. Allah. Ó wọlá aráàlú Mawlana Sheikh Ibrahim. Ibrahim. Mo fọlá náà mo fi béèrè fún yín lọ́dọ̀ Ọlọ́run. Oore yìí ibi tó dé ọlọ́mọdé ò takú. Àmín. Oore tí mo wá fẹ́ tọrọ fún yín náà ni pé kó máa tàn ọ́rọ́ lọ ní. Àmín. Àwọn àgbàlagbà ní àtọlẹ̀dọ́lẹ̀ ní tàdán. Àmín. Ọlọ́run kó wọlé àwọn ẹni Ọlọ́run. Àmín. Bàbá iná yín tó ń jó yóò ní kú. Àmín. Ọlọ́run kó wọlé abẹ́ ṣe dùn wá nú lẹ́ni torí pé nù mí dùn lọ́pọ̀lọpọ̀. Allah. Lọ́pọ̀lọpọ̀. Àmín. Èyí tẹ́ ṣe fún Shamsidini lẹ́ni Shamsidini kọ́ lẹ ṣe fún èmi lẹ ṣe fún. Màmá jẹ́ wólulẹ̀ bí ògiri. Ẹ ní wólulẹ̀ bàbá. Màmá jẹ́ wólulẹ̀ bí ògiri. Ọba tí ó jẹ́ kí Káàbà owó. Ọba tí ó jẹ́ kí Mẹ́dínà owó. Màmá jẹ́ wólulẹ̀ bí ògiri. Àwọn báwọn wọn lè fún wàrà wọn lè da wàrà nù. Allah. Kò tún jẹ́ lórí yín mọ́. Naam. Ló jẹ́ sọ pé kọ́dí támà fati ìndà náà ni wà kọ́dí alat. Ọlọ́run kó wọlé bàbá oníwàásí àgbáyé. Rahimahullah. Tọ́ bá ní àáfà àwọn àáfà ni. Àmín. Wọ́lá àlùbáríkà bàbá náà pọ̀ sí yín lára. Àmín. Bàbá àlùbáríkà ara yín yóò máa lékún ni. Àmín. Tí wọ́n náà bá fẹ́ ká àlùbáríkà ara yín lékún bá mi sọ pé àmì fún ẹ lẹ́ẹ̀kan náà. Àmín. Bá mi parí àmì fún ẹ lẹ́ẹ̀kan náà. Àmín. Bó bá ń fi oríire fọ́mọ ẹ wo bàbá yìí. Ìwọ tó bá ti ń rí wọn oríire ti ń jẹ́ tọmọ ẹ. Àmín.
ṣé o ní mara Sheikhana Ibrahima fakadara Muhammad. ọlọ́run kó wá ìlú Medina tún káwọ́ làwọn bàbá débẹ̀ kò sí ní tàǹṣe nípa lọ́n tàwa fún kó wọlé aṣẹ́ òun wájú ọlọ́run njọ́ tí ṣe òkọ́kọ́ dẹ́sẹ̀ wọ Nàìjíríà tí General Kubugo wà nù sá lọ bá ṣe òṣèlú níjòkó ń bẹ̀ yẹn láàrin ìṣẹ́jú márùn-ún tó ń fẹ́ àti parí ẹ̀ àwa bá lọ́dọ̀ bàbá aṣẹ́ òun bá rí tó bẹ́ẹ̀ bá wo bí ojú ọjọ́ ṣe ń ṣe látàárọ̀ wa báfò bá ká péwù láfa bó bá wá sọ̀jọ̀ wọn nígbà pàfà ni. ṣùgbọ́n ìlú tẹ wá yìí ìlú tó jẹ́ pé àwọn àgbàlagbà náà ni àwọn tí ń jẹ́ àwọn wàlẹ́ ọlọ́run ń bẹ́ ń bì ṣé òwò Ismail Ọláyájú àti gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ lẹ́yìn. ọlọ́run kó wọlá dúdúnú tẹ dúnú ìdùnnú lẹgbẹ́ wá bí ẹ tún wá dun Samson dín náà nínú èmi lẹ wá dùnnú. kọ́lá bí wọn bá kan Samson dín ní lábùkù mo sọ fún wọn látàwọn ní ẹ̀yin tẹ́ kàn ń fòjì ẹ̀ ń tọ́ra yín ni ń tọ́lọ̀ ti parí. ọlọ́run kó wọlé àwọn ẹni ọlọ́run bàbá Sheikh Buhari ìmọ̀lẹ̀ yín ò ní dókùkù. àmín. ìmọ̀lẹ̀ yín ò ní dókùkù. àmín. ẹ̀ ń sọ ń gba sísọ àìní gba sísọ mọ́ kò ní dé bá yín. àmín. ọlọ́run kó wọlé Gawsul Azami Mawlana Sheikh Ibrahim. kó wọlé Gawsul Azami Mawlana Sheikh Ibrahim. wọlé Gawsul Azami Mawlana Sheikh Ibrahim. ọlọ́run bá mi lékun karama yín. àmín. lékun daraja yín. àmín. lékun wilaya yín. àmín. bí a kì í bisimilahi rahim. dákun wọn náà ma sàmì bí tó bá wà. yarbana fakuka mukumulaka wadini washana yi wakad badamika. tọwọ́ mi tí wọn náà bá wà. yahuwa yarbu anta ya salamu ya bẹ́ẹ̀ nani bá ya gbó ní manani ire ya yọ sakaku ala tòun ya náà yóò dé gbogbo ohun tá a fẹ́ ọlọ́run bá a fẹ́. murshiduna lillahi. gbogbo ohun tá a fẹ́ ọlọ́run kò ní ashe kí n sí ibrahim wa. abdullahi. mumiduna murshiduna lillahi. gbogbo ohun tá a ń tọrọ ọlọ́run bá wa ibrahim sí. abdullahi. wọ́n bàbá tí wọ́n ń dárúkọ. mumiduna murshiduna gbogbo ohun tá a ń fẹ́ lillahi. ọlọ́run bá wa fẹ́. ashe ibrahim sirullah. ọlọ́run má jẹ́ kí ni ó bàjẹ́ láíláí. má sàmì. ya balbalka. àmín. ya falfalka. àmín. ولا يشكى الله آمين. لا لي فيها ترى جلالون آمين. لا علي فيها ترى جلالون آمين. أتمسكك الله يلسو آمين. الله يا ما كيا إلن آمين. أجيب لي يا ما كتيشون آمين. الله يا ما كيا إلن آمين. أجيب لي يا ما كتيشون آمين. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. بابا إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. بابا سبحان الله بالك أنا آمين. bàbá bomi sórí dandan kó sàn dẹ́sẹ̀. àmín. bí o gba bá ṣe yọ́nú sàdúrà tí a ṣe fún àwọn bàbá wa tó rà wò tó àdúrà ṣe ń wájú. wàláì. taniwa manahanta. Eh. bàbá nìkan gbé gbòǹgbòǹ lé wa lọ́wọ́. ẹnìkan kan ẹ̀pọ́n náà ń lé lára wa ni. Allah. bẹ́ẹ̀ bá débi tẹ̀ ṣe bí pẹ́ rí wa kí la ṣe. Allah. fi hàn ayé gbogbo ayé mọ̀ yín. Allah. ọlọ́run kó wọlé àwọn ẹni ọlọ́run. àmín. gbogbo oore tọ́lọ̀ ń jogún fún yín. ọlọ́run àmín. máa ṣe ìfànìjọmọ yín lọ́wọ́. àmín. ẹ wá ń lọ ilé báyìí ọlọ́run nígbà tá a bá padà gbúrò yẹn ọlọ́run jàmọ́ gbúrò láyà. àmín sàmí. ẹ bá mi sàmí fún wọn jọ. àmín. má ṣe lè lópin ìjókòó tẹ́jú. àmín. má ṣe lè lópin ìjókòó àmín. tẹ́jú. ọlọ́run àmọ́ ṣé o ti já ní. àmín. gbogbo àwọn alárísìkí tẹ̀ ń bẹ́ẹ̀ ń bí tẹ́yìn náà náwó tẹ́ dun Samsudeen nínú wọ́lá bàbá wa yìí ní kalẹ̀ ọlọ́run bá mi lékún gbàdúrà. àmín. ọlọ́run bá mi lékún gbàdúrà. àmín. Allahumma salli ala سيدنا محمد الفاتح الماء أغلق والكاتب الماء سبق ناس لك بلاك ولا دل صراطك المستقيم وعلى آله وكن قدر ومقدار العظيم. Allahu akbar lẹ́kẹ̀rẹ́. الله أكبر. bọ́lá ń bá tóbi lára rẹ̀ dìde sókè tó sọ pé Allahu akbar. الله أكبر. tó sọ pé Allahu akbar lẹ́kẹ̀rẹ́. الله أكبر. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. يا إلهي فاعف عني 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 ربي إني قد علمت بالذي قد كان من